put your hands together for yourselves. Kí la rí gbọ́ o, Yẹmí Ṣọládé ni o, òun la wá wò, òun ló wà wájú yín. A dúpẹ́ lọ́wọ́ ọba ọ̀gá ògo fún dídá tó dá mi sí, tó kà mí yẹ. Pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, kéèyàn tó lè wá sírú ìlú báyìí tí ó ń gbìyànjú ara ẹ̀, tí àwọn aráàlú, ọmọ ìlú tí wọ́n kà yẹ, tí wọ́n fi ẹ̀mí ìmoore, tí wọ́n sọ pé ó dáa o, ọmọ orílẹ̀-èdè rere èyí tó ń ṣe yìí inú wa dùn sí, àdúró tiẹ̀, gbogbo àdúrà tí ẹ̀ ń gbà fún mi ó ń ṣe lórí mi, Ọlọ́run á túnbọ̀ máa dúró tì yín. We are saying thank you, Jesus. Thank you, Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. Oh, we are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Baba. Baba, ẹ ṣé o. Baba, ẹ ṣé o, Baba. Àwa dúpẹ́ Baba lórí Yẹmí yìí o, Baba. Ẹ ṣé o, Baba, ẹ ṣé o, Baba. Àwa dúpẹ́ Baba. Seated. First and foremost, I want to thank Almighty God for the life of our brother here, Yemi, for making him see this day. We glorify that name. Secondly, I will quickly want to express my appreciation to Dr. Sheye Kehinde, a man who is always there for us, a man who has been promoting us over the years, a man who is concerned with the welfare of Nigerian actors, artists in general. We appreciate you, and one of these days, Almighty God will give us the knowledge to be able to design a program to appreciate you for it. Once again, thank you so much. My people, we are here to rejoice with Yemi Ṣọládé. They have said a lot about it, but I'll tell you, Yemi is a very stubborn boy. He is a very, very stubborn person. Yorùbá máa ní Yẹmí burú, òyìnbó á sọ wípé Yẹmí ní principle. They have said a lot about him and they got it right. He is one person that will not hide whatever he feels about whoever you are. But I am not saying he's correct all this time. But at least he's somebody like me. You will not live before knowing his opinion about you. A round of applause for that. There are people who will continue to keep you in their mind. But you will be shamed. Bó bá ṣe yí tó jọ lójú ẹ̀ ló ṣe máa fún ẹ̀. Ó wá bá ẹ lára mu o, kò bá ẹ lára mu o, ṣe ọ̀gbẹ́ ti business tiẹ̀. Òun ti sọ tiẹ̀. That's the kind of person he is. But apart from all this, one big honor I have for him, when we were busy struggling, building this industry, I attended quite a number of workshops in
and out of Lagos, everywhere, trying to bring the intellectuals on board. I am proud to say that Yemi Sholade is one of the academicians that liaise with us on time. The problem we had with the industry initially was that quite a lot of our academicians, we call them the gown people with the gown. We are in the town. They are always complaining, you are not doing this thing right. But we continue to tell, come and join us now. Let's see how you can contribute your quota. I don't want to start mentioning names now. There are some of them are professors. We do have arguments on several occasions that, look, you cannot stay behind and say what we are doing is not. The rubbish we were doing there is exactly what brought about this industry today. A round of applause for us now. And Yemi Sholade was part of that struggle. But though he had no choice, his father, his own father, biological father, was a lover of entertainment, a strong pillar of the Ojulade Theatre, a man who loved industry so much and contributed morally and financially. Before he died, and we are happy he left Yemi for us. Ọ̀pẹ̀ni fọlọ́run, kò sí ti máa sọ pé wàá dàgbà, wàá dògbò, wàá rí bá ti ṣe, wàá rọ̀nà gbégbà, ojú òní tiẹ̀, àti wá àtayé àtọmọ, Ọlọ́run á gbé débi tẹ̀fẹ́, Ọlọ́run aláàánú á wà pẹ̀lú yín ní orúkọ ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Yemi Sholade jẹ́ ìkan lára ògbóǹtarìgì tíátà ní Nàìjíríà. Ó ti wà around tipẹ́, wọ́n ti ṣe ribiribi méje ẹ̀yà mẹ́fà, wọ́n ti ṣe iṣẹ́ gidi tó fáwọn yọ tó yọkọ́ yàtọ̀ sí àwọn yòókù. Àní inú wa dẹ̀ dùn pé èní tí wọ́n celebrate 60 years tó ti wà lórí ilẹ̀ yìí, inú wa dùn pé wọ́n adájọ́ ọjọ́ pé a dẹ̀ wà níbí lẹ́yìn láti celebrate wọn, láti yẹ wọn sí, máa ṣiṣẹ́ tí wọ́n ṣe lọ. Wọ́n jẹ́ kan nínú àwọn tí a lè pè ní àgbà òṣèré. Wọ́n ti lórúkọ nídìí iṣẹ́ yìí. Gbogbo wa la mọ̀ pé wọ́n mọṣẹ́ yìí dáadáa, wọ́n kọ wọ́n dẹ̀ yege. So ìmọ̀ràn tí mo máa gbà wọ́n náà ni pé kọ́ máa yẹ kó rẹ̀ wọ́n. Gbogbo ẹ̀yin oníròyìn wa, ọ̀rọ̀ ni Yemi ti sọ kalẹ̀, ọmọ tó bá dé. Àwọn òṣèré ní àgbàlagbà òṣèré bá irú kí lélẹ̀ ẹ̀rọ ẹni tó sọ lẹ́nu. Tí mo kàn fẹ́ sọ yìí, ẹjọ́ ilé yìí, mo kí Yemi lẹ́yìn lórí ọ̀rọ̀ tó sọ. Àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún gbogbo akitiyan láti máa gbé wa lárugẹ ní gbogbo ìgbà. Tabala appreciate àwọn tó appreciate. A lè mọ̀ wípé ẹni tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó náà kò ṣẹ̀ṣẹ̀ nínú kan gbé jáde bí iṣẹ́ tí ṣe gbà nìyẹn. Àmọ́ kọ̀ọ̀kan ni mo fẹ́ bẹ̀ yín fún. Ẹ bá bẹ̀ lè ṣe inú mi á dùn púpọ̀ lórí àwọn obìnrin wa. Ẹ jọ̀ọ́. Gbogbo àwa tá a wà ní ìlérí kò sẹ́nìkan tí ò ní ní nǹkan tá a lè sọ pa ẹ̀ látẹ̀yìn wa. Àmọ́ ẹ má jẹ́ kó jẹ́ nǹkan pàtàkì. Ìyẹn kọ́ ni iṣẹ́ tí ẹ yàn láàyò wípé obìnrin tẹ bá rí inú àwọn ọmọ wa tó ti má rí
wá lẹ̀ fẹ́ boost story ti ní ọmọbìnrin yẹn nígbà tó ṣì fẹ́ Yẹmí Ṣọ́ládé yẹn ẹni tó ṣẹ̀ṣẹ̀ máa rí ṣé mọ̀ wípé iṣẹ́ kan lèèyàn ń ṣe tí ò lè ṣe ìlú mọ̀ wípé tó bá ṣe nǹkan kan tó ló fẹ́ fi gba yóò fẹ́ fi yẹ̀yẹ́ nìkan kí ló mọ̀ tọ́lọ́run tọ́jú lẹ̀ fún ẹ. Mo máa ń sọ kankan fáwọn journalist kan tá a mọ̀ tipẹ́tipẹ́ tí wọ́n máa ń lè wà lárugẹ máa ń ṣáì fún wa gan àdèjọjọ́ ẹ̀ àdèwà ṣe ṣùgbọ́n lára wọn náà bó ṣe ṣáì fún ẹ tó wá sílé ẹ tó ètò fẹ́ fi kàbùkù ẹ tó máa fi kàbùkù ẹ wá ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni kí nǹkan ṣẹlẹ̀ kó gbé kò ṣẹ̀ṣẹ̀ inú ẹ̀ àmọ́ pé ìwádìí ìdí ń fa òun fi kọ̀ọ̀kan fa ètò òwe kankan láti fi ba ẹlòmíràn mo sọ fáwọn journalist ó ní ẹni bá ṣe dáadáa á rí dáadáa ẹni tí ò ṣe dáadáa kò ní rí dáadáa o lẹ́yìn àwọn journalist tó ti lọ jìnnà tọ́lọ́ ti tọ́lọ́ ti gbé sípò tó le ajẹ́pọ̀ lára àwọn táwọn aṣọ fúngbà yẹn tó ọ̀gbọ́n tó ìwà ńlẹ̀ lọ́la ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣe eré. On behalf of the celebrant Uncle Yẹmí Ṣọ́ládé Bófòkò Dẹyẹ èlò ìdáhùn tí 70 to 60 to 60 méjì sì ní wá báyìí ó ní bàtẹ́lẹ̀ kan bá tún rí méjì ní wá atúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yìí tẹ̀wà níbí pé ẹ wá bá wa yẹ wọ́n sílé ojú òní tí ọlọ́rìnbó Olúṣẹ́gun Olúlàdé Yẹmí ti sọ púpọ̀ èdè ènìyàn lèmi náà I am a member of that ènìyàn and ọlọ́run nínú àánú ẹ̀ ó mọ tó jẹ́ ó mọ tó stand kò ní padà lẹ́yìn àádúró tiẹ̀ wà nípa ti ṣe ọ̀rẹ́ wa Yẹmí ti sọ a lot about it. In fact, he was even discussing with me the program yẹn àjọba àṣàwọn kọ̀ọ̀kan láìpẹ́. Thank you so much. My sister, temporary wife kan fún mi ní ìlú ẹ̀rọ. Temporary wife kan fún mi. So, ìjókòó tó pa wá pẹ̀lú ìran. Journalist ló náà. Ó tiẹ̀ máa rí nǹkan tó pọ̀ pọ̀ lẹ́yìn. Torí pé má ṣe bí ọ̀rẹ́ wa kan tó ní yòó kíkú ẹ̀ pẹ̀lú. Òun àti létùwá ìgbé lọ́jọ́ fẹ́ sọdá títì. In fact, ó wá sílé wa náà ní ó wá fẹ́ sọdá títì ní Fádé. Dá títì tó wà nígbẹ̀ ọ̀nà tó tóbi yẹn. Wọ́n lè jọ mọ́ra wọn dání sọdá títì. Nígbà tó dé ìdíjọ́ kejì la máa nínú pépà. Ìyàwó Jídé kò sọ pọ̀ nìyẹn. Kọ́ sọ fún bó ṣe sọdá títì. Kò ní àwọn ọjọ́ sọdá ni o. Thank you once again for coming. Almighty God will do it. Tó ẹ̀yin èèyàn wa pàápàá ẹ̀yin olólùfẹ́ Kí la rí gbọ́. Orúkọ mi ò yí padà Jídé kò sọ́kọ́ ni o. Mo ń fi àsìkò yìí kí pé a kú déédéé ìwòyí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Praise the Lord. Kò sí ní tá a wá ṣe náà ju pé àwa bá Yẹmí Ṣọ́ládé ṣe ayẹyẹ ogún mẹ́ta ọgọ́ta ọdún ṣọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ 60 years Diamond Age ni àdẹ̀wà bá gbà á ládùúrà kó túbọ̀ pẹ́pẹ́ láyé kó dàgbà kó dògbò òun náà ti gbọ́ téèyàn bá dàgbà ó máa ń yógun jà ni mo ti sọ yẹn fún un ó ti di àgbà torí tí Yorùbá máa wí
wọ́n á ní Yẹmi ó burú díẹ̀ ṣùgbọ́n tó ìbò bá máa sọ wọ́n á ní ó ní principle ṣẹ̀rí pé bákan méjì náà ni ayé pàápàá náà nígbà míì wọn ò fẹ́ ni tó bá dẹ̀ jù tó bá dẹra sílẹ̀ jù wọ́n á máa gbá ẹ lójú ṣeré ni bó o dẹ̀ dára ẹ sílẹ̀ jù wọ́n á pa ẹ́ tì síbi tó bá wà. J-E-S-U-S. Congratulations. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. For he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a jolly good fellow. And so say all of us, hooray. And so say all of us, and so say all of us, for he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a jolly good fellow. And so say all of us. You will permit us to sit so that you can make your response. But before you go, I just want to make a small observation to the Honorable's statement. One, that you are not seeing enough colleagues of Yemi here today. It's not that they don't love you, but this program is impromptu. And you know we go to locations here and there. I got the notice not quite a while, but I have to be here because I am child and I'm not too far away from here. So a lot of them will not be happy with him that he did not get them informed about today's event. Secondly, the issue of our ladies. Bákan méjì ló bá sí o. Bákan méjì ló ṣe kí ni ló bá sí. As much as you will want them to keep within the culture, within the tradition of our people, síbẹ̀síbẹ̀ èyí mú mi ò wọ́n lóbìnrin méjì lọ́kùnrin méjì ò ṣe lè pawọ́pọ̀ fẹ́ obìnrin kan. You don't understand. You don't like seeing them that way. Some other people want to see them that way. And as actors, as much as we will continue to try our best to educate them, advise them, some of them have their different fans, which we may not want to dabble too much into. That's my own personal observation. Okay.